kátó rẹ́rìn ó digbó kátó rẹ́fọ̀n ó dandan Sule Alao Malaika KWAM olúayé Fuji Wasiu Ayinde àti Femi Adebayo Pasuma Saheed Òṣùpá gbogbo wọn pátá ni wọ́n ń ṣe lédè lẹ́yìn Alhaji Taiwo Hassan Ogogo ọmọ kúlódò ọmọ kúlómi. Nínú fọ́nrán yìí ẹ gbọ́ bí K1 the ultimate bí bàbá ṣe go emotional lórí stage tó fi orin ṣèdárò Ogogo. Bákan náà Alhaji Sule Alao Malaika òun náà sunkún lórí stage níbi tó ti ń kọrin tó fi ń dágbére fún Ogogo. Ẹ wò ká kú lọ́mọdé kó yẹ ni ó sàn ju kéèyàn dàgbà kó ṣẹ̀sín. Ayé yẹ Ogogo. Ogogo sùn re o. Ẹ má gbàgbé tó bá jẹ́ gbà àkọ́kọ́ lélẹ́yìí tẹ́ni darapọ̀ mọ́ mi lórí ìkànnì yìí ẹ máa kílìkì lórí subscribe button ẹ like ẹ bá mi share ó ti yá ẹ jẹ́ ń gbé yín débẹ̀. òkùnkọ́ yìí wọ́n jẹ́ kí ó tàbí jọ sí òun lọ́mọ lọ́wọ́ lọ́jọ́ tó tẹ̀lé ewu ṣùgbọ́n tó bá ti bá àrùn èjìlá ọkọ̀ rẹ̀ Ogogo. Ogogo ní kúlódò. Gbogbo ìlú Ìlárò pátápátá. Kábíyèsí, ọbọ̀dúnbẹ̀ lẹ́rù, ẹ̀kọ́ àfẹ́ra fún Ogogo. Gbogbo TV, Nigerian Theatre Personnel, Theatre Personnel, gbogbo yẹn ẹ̀kọ́ àfẹ́ra Ogogo. Nigeria Entertainment World ẹ̀kọ́ àfẹ́ra Ogogo. Ìkúlódò kúlódò mi. Ìkúlódò ìkúlódò mi. Ẹni tí ò ní dọ̀la pọ̀ iná tó ń bá tù mẹ́rin lọ. Ẹni tí ò ní dọ̀la pọ̀ iná tó ń bóṣù mẹ́rin lọ. Ìláyé Yorùbá ó wà nígbà tó dùn. Àwọn wọn máa fi wá lọ́kọ̀ balẹ̀ nílé ayé. Ẹni tí ò ní dọ̀la pọ̀ iná tó ń bóṣù mẹ́rin lọ. Ìláyé Yorùbá ó wà nígbà tó dùn. Àwọn wọn máa fi wá lọ́kọ̀ balẹ̀ nílé ayé. Alhaji Taiwo Hassan mi amago ara fẹ́ra kù ìgbà tí ìdílé gbaná bí mú ọmọ ọdún Adékúnlé ìgbà tí kúlẹ̀ parana bí mú ọmọ Adékúnlé tọ́pa Jésù Kristi òjíṣẹ́ ńlá. Kú olè para mi tó bá ti ṣẹlẹ̀ láyé mi ká má bá tọrọ àforíjì lóde kú. Àfẹ́ Ọlọ́run bá fẹ́rẹ̀ jù bẹ́ẹ̀ lọ o kúlù ṣe ìfani ìlàlá ò bá kí bàbá Adéwálé láyà bùtù wá bá dà. Àfẹ́ Ọlọ́run ọba ló fẹ́ jù bẹ́ẹ̀ lọ o ikú náà ikú kan ṣáà ni ó pa wá sílẹ̀ mọ́nà tó bá yá. Wọ́n lẹ́nìkan sùn kò jí sáré mọ́. ìjàmbá mọ́tò ló pẹ́ nìkan láyé.
ìṣẹ̀lẹ̀ nìkan kó sómi tí ó jáde mọ́ omi sápẹ́ nìkan lórí sílẹ̀ mọ́ ọ̀nà tó bá kú ikú kan náà ni ó pa kó wá kágbélé ayé ìṣeré ní bàbá Adéwálé mo kí gbogbo wa ká kú léde ọmọ ìyá méjì Ògógó ìwọ ìyá náà tí mo ṣẹlẹ̀ ní sàrà mo ni mo sì ní ṣàdúrà mi ò mọ̀ pọ̀ lọ́jọ́ ti súnmọ́ aláwọ̀ mi Sule wà bàtà yìí lọ ṣeré 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 ẹni ayé ṣeré 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 o ẹni ayé bá pọ̀ ṣeré. àwọn ẹ̀ẹ́dẹ́gún ló máa ní ibà mi o. ọlọ́run gbogbo àwa tó kù sí i o. ọlọ́run bá mi dámọ́ Ògógó sí. ọlọ́run gbogbo wa sí Sule mọ́nà mi Adékúnlé. kò sẹ́ni tí ò ní kú nínú àbàbà Adéwálé. akọ̀sí ẹ gbọ́dọ̀ máa jókòó ká máa rò pé ìjọ kan ó mẹ́ta ò ní í sí mọ́. má bàa tèèyàn jẹ́ ó má wà ní ayé máyà tó o bá lọ́wọ́ 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 sẹ́mi yẹn náwó sẹ́mi yẹn kò lọ́lá síbi tó yẹ kó lọ́lá sí. àwọn ẹnìkan ọ̀nà ń pariwo àwọn fowó dá ẹ lọ́lá àwọn fowó rọmọ l'Amẹ́ríkà àwọn fowó kọ́lé fún ẹ àwọn fowó ra mọ́tò fún ẹ. àwọn ẹnìkan dúró pé àwọn fowó rán ẹ lẹ́wọ̀n ìtọ́ bá wọ̀ ẹ́ ló fowó ẹ ṣe bàbá ẹni wọlé mojó lówó kò máa ṣọ́ra ṣe mo jẹ́ tálíkà kò máa ṣọ́ra ṣe o ikú ni ó gbẹ̀yìn gbogbo wa mo bá jó lówó kò máa ṣọ́ra ṣe mo jẹ́ tálíkà kò máa ṣọ́ra ṣe o ikú ni ó gbẹ̀yìn gbogbo wa. Erinwo àfìrìmọ̀jókù ẹnu ṣàwùsọ̀fọ̀ Ògógó dìgbére ká tó rìnrìn òdìgbò ká tó rẹ̀fọ̀n ó dandan wọ́n ṣe bí òní ilé dàbí láéláé ikú dóró pẹ́ nírè Ají Azani ó jáde láyé ikú dóró pẹ̀ níre Ògógó òkú lòdògbò jáde láyé ẹni máa gbé kó bá ń dárò fàgbé ẹni máa lùkò kó bá ń dárò fòsùn ẹni mọ̀ lékeleke kó bá ń dárò fẹ́ fún Ògógó kùrìsíwù méje fún wọn káfárà aláwù fún wọn bó bá dọ̀hún bó máa jẹ́ kó lò ó máa kọ́lé onímọ̀ bó dọ̀hún táyé lòlú bó dọ̀rùn ṣọ̀run rè Ògógó kú lòdò ikú pàgbé bí ẹni tí ò láàárọ̀ rí ikú pàlùkò bí ẹni tí ò kó sùn rí ikú palékeleke bí aláìlẹ̀ fún ojú tó wó gbogbo ẹgbẹ́ oní tíátà lápapọ̀ o ẹ máa kú rọ́jú gbogbo ọmọlẹ̀ kárò òjì ilé pátápátá ẹ̀kú ara fẹ́ra kù ẹni rẹ̀ tó lọ o gbogbo wa pátápátá gbogbo ẹbí tààrà ẹ̀kú ara fẹ́ra kù ẹni rẹ̀ tó kú bàbá rere àbíwá pẹ̀lẹ́ tí ó para dùgò kan ọlẹ́kùn rí amúlùdù ti lọ o gbogbo ìlàrọ̀ ọ̀kọ̀ọ̀kan pátápátá ẹ máa kó ara fẹ́ra kù ọmọ rẹ̀ tó lọ ikú o.
alimutu aniku alimutu kulu Allahu adu Allahu samadu lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad inna lillahi wa inna ilayhi raji'un atahiyatu lillah azakiyatu lillah at-tayyibatu salawatu lillah assalamu alayka ayyuhan nabiyyu wa rahmatullahi wa barakatuh assalamu alayna wa ala ibadillahi solihin odigbe. Please make them happy by going out to support them so they can have. ẹ má gbàgbé ẹ má drop RIP yín fún Alhaji Taiwo Hassan Ogogo ẹ sì má gbàgbé ẹ má click lórí subscribe button ẹ bá mi like ẹ share ẹ pín lógúnlógún ẹ pín lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ ṣé o Ọlọ́run ò ní fi kú tó yáwó pa gbogbo wa.